ha ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ o ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ àbúrò ìyá Mohbad tún ti jáde o àbúrò ìyá Mohbad ti fò jáde ó ti fò jáde ó ti gbá Yáyọ̀mí Fábíyì ó ti gbá Yáyọ̀mí Fábíyì ó ti kí Yọ̀mí Fábíyì nílọ̀ gidigidi kódà ó tún wọn Yọ̀mí Fábíyì lépè níbi tọ́rọ̀ yìí gbé dé ọ̀rọ̀ tí wàá dójú ẹ̀ báyìí o àbúrò ìyá Mohbad ti kìlọ̀ fún Yọ̀mí Fábíyì pé kó jáwọ́ kúrò nínú justice for Mohbad ó ní kó jáwọ́ kúrò nínú justice for Mohbad àbúrò ìyá Mohbad ló ń sọ̀rọ̀ yìí o àbúrò ìyá Mohbad ni o kò ń ṣe ará àta o ó bá tán ó bá parí àbúrò ìyá Mohbad ní kí Yọ̀mí Fábíyì kó jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ justice for Mohbad ó ní 3 minutes video tó wà lọ́wọ́ ẹ̀ àwọn kò ṣe 3 minutes video tó wà lọ́wọ́ ẹ̀ ó ní kó delete ẹ̀ ó ní tí kò bá jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ justice for Mohbad ó níbi tí Mohbad lọ òun náà máa lọ síbẹ̀ ṣé ń gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi ṣé ń gbọ́ o ẹ wo àwọn tá a expect wípé wọ́n gbé justice dání ẹ wo àwọn tá a wò wípé wọ́n ń wá justice fọ́mọ wọn àwa tá a kì í ṣe bí wọn tá a kì í ṣara wọn a lè sùn a lè wo ẹ wá wo àwọn tí nǹkan gidi jábọ́ lọ́wọ́ wọn ẹ wá wo àwọn tí ọmọ ológo tó jábọ́ lọ́wọ́ wọn àwọn náà tó wá lẹ́nu tó wá ń sọ̀rọ̀ yìí jáde ẹ lólùfẹ́ mi ẹ má gbàgbé wípé ìyá Mohbad fúnra rẹ̀ òun náà ti sọ tó dẹ̀ ti confess o ó ní tẹ́ ẹ bá sọ wípé Wùnmí ló gbẹ̀mí Mohbad ó lóun gbọ́ yẹn ó ní ṣùgbọ́n kò gún pa alẹ́ èèyàn jáde láyé ta ló gbẹ̀mí ẹ̀ ẹni tẹ́ ẹ bá sọ pé Wùnmí ló gbẹ̀mí ẹ̀ ó accept but kò ṣe pé ó gún pa ni now fídíò dẹ̀ wá fi hàn wá wípé nígbà tí Wùnmí àti Mohbad tó ń jà Wùnmí ti Mohbad jábọ́ látòrí staircase orí ni Mohbad mú lọ sílẹ̀ gbàá ẹran lọ fídíò tá a expect wípé ó yẹ kí gbogbo ẹbí alọ́ba kó máa celebrate wípé àṣírí táwọn ń wá ó padà tú àdúrà ló sọ ní o Dàmọ́lá ló sọ ní o whoever tó bá ti ẹ̀wọ̀n kó sọ àṣírí tá ń wá ó ti jáde instead kí adé hold on it kódà nígbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ni Wùnmí ti ń sáré scatter òun lọ́kàn Wùnmí ò ti balẹ̀ mọ́ òun ni Wùnmí ti ń sáré sókè tó ti ń sáré sódò kódà ọ̀rọ̀ wine àti 150 tó fi bọ́ ẹ̀bù àwọn ọlọ́pàá kódà ó tún jáde but àti gbọ́nsìn wípé àwọn ọlọ́pàá pé wọ́n ti ń ṣe ìwádìí wọn náà kódà wọ́n ní wọ́n ti invite àdúrà náà but wọ́n lọ́kàn Wùnmí ò balẹ̀ ó kàn sáré scatter bó ṣe ń sáré sókè bẹ́ẹ̀ ló ń sáré sódò bí ó tún wọ́nà tó tún fẹ́ fi bribe wọn who know but èmi mọ̀ pé ẹlẹ́dàá Mohbad ò ní sùn but ẹ tó wá wo àbúrò ìyá Mohbad tó tún wá jáde ṣé Fọláṣadé àbí kí ni wọ́n ń pè tó ní kí Yọ̀mí Fábíyì yìí kó yá jáwọ́ kó nu justice for Mohbad tó lóun gbégbé dání justice tó ti bàjẹ́ justice tí wọ́n lè rí justice tó ti sọnù tipẹ́tipẹ́ irú justice òṣìwò lẹ́ ń wà tí Yọ̀mí Fábíyì yóò bá jáwọ́ ibi tí Mohbad lọ òun náà lọ síbẹ̀ ẹni lólùfẹ́ mi ẹ má rògbé bí mo kàn he àrísọ ó possible kẹ́yìn kan ti gbọ́ but fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ ẹjọ́ ẹni lólùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ máa play voice note yẹn fún yín fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ torí mo mọ̀ pé ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ àìmọye àwọn Thomas tó dẹ̀ pé tán bá ń gbọ́yàn wá ní irọ́ ló ń pa níbo ni àbúrò ìyá Mohbad ti sọ bẹ́ẹ̀ níbo ló ti ṣe kinní kan lọ wádìí ohun gbogbo dájú kó ń ṣe ètò oúnjẹ òtítọ́ mú àwọn ò bẹ́ẹ̀ nìkankan jà àwọn ò dẹ̀ robi sí ẹnì kankan bí kò ṣe wípé àwa ń wádìí òtítọ́ à ń wá justice fún Mohbad
kò sẹ́ni tí mo mú lọ́tà torí pé kí ni kò sẹ́ni tí mo mọ̀ rí ní gbogbo wọn but justice tá à ń wá yìí kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ sọ́mọ ẹlòmíì mọ́ kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ sọ́mọ tèmi kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ sọ́mọ tiyín kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ sọ́mọ gbogbo wa òun la ṣe ń wá justice yìí wọ́n ní má fọkọ mi dáná mọ́ ìjọ kan lèèyàn máa ń kọ̀ tá a bá kọ̀ irú ẹ̀mí àtúnṣẹlẹ̀ òun la ṣe ń wá justice yìí if not so kò kí ń ṣe bí wa náà títí àwọn kan máa torí ẹ̀ bú wa but fún àǹfààní àwọn Thomas a máa play voice note yẹ but ẹ bá mi share fídíò yìí mo fẹ́ kó go viral kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yìí o ọlọ́run mo really appreciate yín gan mo really appreciate yín gan ó sure ó fi hàn mí pé ẹ nífẹ̀ẹ́ mi ó dẹ̀ fi hàn wípé ẹ ń gbádùn ètò yìí ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe náà kí lẹ̀ ń wò wọn ò jáwó yín ọ̀fẹ́ ni subscribe ọ̀fẹ́ náà subscribe wọn ò jáwó ẹ subscribe kí gbogbo àjọ máa jẹ gbádùn ètò yìí ẹ bá mi subscribe ẹ jẹ́ kí n play voice note ẹ̀ fún yín kẹ́ ẹ gbọ́ níbi tí àbúrò ìyá Mohbad tó ti ń sọ̀rọ̀ yìí ó sọ ní èmi kọ́ ni mo sọ ẹ gbọ́. family ẹ wo ló ń bá ká ẹ̀kọ́ máa bọ́ tẹ́ máa sọ ní ìbúrúkọ ọ̀rọ̀ Yomi don't drag àdúrà or else you will die like Mohbad died. ṣe gbọ́. ṣe gbọ́ àárín yẹn. ṣe ti gbọ́ ṣe gbọ́ you will die the way Mohbad died ṣe ti gbọ́. family ẹ wo ló ń bá ká ẹ̀kọ́ máa bọ́ tẹ́ máa sọ ní ìbúrúkọ ọ̀rọ̀ Yomi don't drag àdúrà or else you will die like Mohbad died. Lọ wá kìíní ọmọ tó kú nígbà yẹn wọ́n ti rí justice fún wọ́n ti rí justice tí many bloggers ti bàjẹ́ tó ti sọ ní rádaràdà tó ń ṣòṣì lórí social media ìyẹn ni ẹ máa wá justice kiri fún. Don't talk another thing, don't talk about justice anymore, talk about good things. Ti bàjẹ́ tó ti sọ ní rádaràdà tó ń ṣòṣì lórí social media ìyẹn ni ẹ máa wá justice kiri fún. Don't talk another thing. Don't talk about justice anymore. Talk about good things. There's nothing like justice in Nigeria. Marco, tó bá ṣe kú kò sí justice. Ṣé ti gbọ́? Ó ní kò sí justice ní Nàìjíríà. Tó o bá ti kú, o ti kú nìyẹn. Kò sí justice ní Nàìjíríà. Ṣé ti gbọ́? Ẹ ló lè fẹ́ mi. Ẹ ti fetí ara yín gbọ́n sìn. Ó tún sọ débi pé kò sí justice ní Nàìjíríà. Má jẹ́ kán pa ẹni. Tó o bá ti kú, o ti kú nìyẹn. Ẹ ló lè fẹ́ mi. Ṣé ẹ ti fetí ara yín gbọ́? Ẹ wo ẹ jọ ẹ ò ní rí ohun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ jọ. Ó wà very very important kí gbogbo àwọn èèyàn lè jẹ àǹfààní ẹ̀. Kí gbogbo àwọn èèyàn lè mọ ohun àṣebí. Kán lè dojú àṣebí mọ̀. Kán lè dáwọn ìka èèyàn mọ̀. Kán lè rí ojú àwọn àṣebí tí wọn ò fẹ́ justice fún Mohbad. Ọ̀tọ̀ọ̀tọ̀ kí àná ọ̀gbìn. Ọ̀tọ̀ọ̀tọ̀ kí ọmọ wọn ní o. Family wọn ní o. Ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ jọ. Ó wà very very important. Kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí LLA Global TV lórí YouTube. Ẹ bá mi subscribe. Ọ̀fẹ́ ni subscription. Ọ̀fẹ́ ni. Ṣé ẹ ti ń gbọ́? Ẹ ti rí. Ó ní kò sí justice ní Naija. Tó o bá ti páyín, o ti páyín nìyẹn tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ó ní kí Yomi Fábíyì kó jáwọ́ kó ń bẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ ó ń lọ síbi tí Mohbad lọ. Ó ní kí Yomi lọ mú nǹkan mí ṣe. Gbogbo àwa tá à ń wá justice ká lọ wá nǹkan mí ṣe. Tó bá jẹ́ wípé àràtà ló bá sọ̀rọ̀ yẹn a lè máa sọ pé ìgbà tí ò kí ń ṣe bí ẹ̀ ìgbà tí ò kí ń ṣe èèyàn ẹ̀ tó bá yẹ pé èèyàn ẹ̀ ni ó máa ká lára àbúrò ìyá Mohbad ni o ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni o ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n ń wá justice fún yìí o ṣé fẹ́ sọ fún mi pé ìyá Mohbad ò gbọ́ ṣé fẹ́ sọ fún mi pé ìyá Mohbad ò gbọ́ sí ṣé fẹ́ sọ fún mi pé gbogbo àwọn ẹbí wọn ò gbọ́ sí nǹkan tó sọ yìí tí ó bá jẹ́ wípé bóyá gbogbo wọn ń fọwọ́ bo nǹkan kan mọ́lẹ̀ tí wọn ò fẹ́ jẹ́ kí justice kó jáde tí ò bá jẹ́ bẹ́ẹ̀ opportunity ni fídíò tí àdúrà send yìí bóyá àdúrà ló send ẹ̀ ní o bóyá Dàmọ́lá ni o I don't care I don't want to know tèmi ni pé kí àṣírí sá ti tú opportunity fídíò yìí tó yẹ kán lò kí gbogbo wọn ya lọ sí station kán lọ bu àdúrà jà àbí Dàmọ́lá àbí whoever kán ti confess now wọ́n tún fọwọ́ pa àdúrà lórí àti ìmọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí o òun ni ìyàtọ̀ ti jáde sí tó ní kí wọ́n jáwọ́ kó lórí justice for Mohbad ẹni olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ èmi mo sọ pé ní information tí n bá tún ti gbọ́ màmá mú wá fún yín mi ní fi dá yín lágara òun náà mo ṣe ní kí n sáré wá fi lé fún yín tí n bá tún ti rí ẹni information màá tún wá mú fún yín ire o stay blessed.